Ó lágbára àti dínà mọ́ lágbájá. Ìní jẹ́ tàmẹ̀dù ọ̀ráyé gbé. Ṣé ìwọ lọ́lọ́run tó dá tàmẹ̀dù ni? Ìwọ kọ́ lọ́lọ́run tó dá tàmẹ̀dù. Ó lágbára tó fi mú tàmẹ̀dù kúrò láyé débi pé tàmẹ̀dù ò ní ráyé gbé. Àwọn ẹ̀dá kan tiẹ̀ a máa pa mí lẹ́rìn, ẹ̀rín máa pa mí tí mo bá ń wo ìṣesí àwọn ẹ̀dá kan. Àwọn ẹ̀dá kan máa ń ṣe ìṣe bí ìgbà pé àwọn lọ́lọ́run. Àwọn ẹ̀dá kan máa ṣèṣe bí ìgbà wípé àwọn lọ́lọ́run. Wọ́n á wá sẹ́yìn gankú. Wọ́n á wá sẹ́yìn gankú. Bí ìgbà pé àwọn ni wọ́n dá ayé àtọ̀run. Gbogbo aláburú ayé, ẹ lọ mọ̀ dájú pé ẹ̀yin kọ́ lọ́lọ́run o. Gbogbo aláburú ayé, ẹ lọ mọ̀ dájú pé Ọlọ́run ló ṣẹ̀dá yín o. Gbogbo aláburú ayé, ẹ lọ mọ̀ dájú pé itú tó bá wu Ọlọ́run ọba ṣẹ̀dá ló lè fi yín pa. Tí ọ̀dẹ̀ sí ọlọ́pàá tẹ́ ẹ lè fi mú Ọlọ́run. Itú tó bá wu Ọlọ́run aṣẹ̀dá ló lè fi yín pa. Ojú ọ̀wá tìyín bí ẹ̀yin aláburú ayé, ẹ̀yin òṣìkà ẹ̀dá. A rí jù báyìí lọ lórí ètò wa tòní. Gbogbo ẹ̀yin supporters wa pátápátá, Ọlọ́run aṣẹ̀dá yóò máa bá mi ṣe àlékún oore fún yín nígbà gbogbo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, Ọlọ́run ọba aṣẹ̀dá yóò máa bá mi ṣe àlékún oore fún yín nígbà gbogbo. Gbogbo ẹ̀yin fans mi pátápátá, Ọlọ́run ọba aṣẹ̀dá yóò máa bá mi ṣe àlékún oore fún yín nígbà gbogbo. Gbogbo ẹ̀yin tẹ́ ń daṣọ àṣírí bò mí, Ọlọ́run máa bá mi daṣọ àṣírí bò yín nígbà gbogbo. Orúkọ tí ẹlẹ́dẹ̀ ń jẹ́,
í máa ń jẹ́ kí ara ọdẹ ẹlẹ́dẹ̀ ni. Ara ò ní ní nígbà kọ̀ọ̀kan, ara ò máa dẹ̀yìn ní. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.